ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódò. lára àwọn àkóbá tí àwọn àáfàá fi ìtàn àti àìmọ̀kan ṣe sínú Islam torí pé àáfàá téèyàn bá ń tẹ́tí sí náà lèèyàn máa lérò pé ìmọ̀ pín sọ́dọ̀ ẹ̀ oríṣiríṣi àkóbá làwọn èèyàn ṣe sínú Islam tí nǹkan yẹn ò sì ní sínú Al-Qur'an lápẹẹrẹ wọn á níṣẹ́ tí nǹkan ń jáfá nínú Al-Qur'an tá a ti rí àìmọye àwọn olórin tí wọ́n fi kọrin bẹ́ẹ̀ tí wọ́n nílé sọ wípé súrà báyìí ló wà tàbí háyà báyìí ayé sì ti lajú kọjá kéèyàn kàn máa sọ nǹkan tí ò sí torí pé wọ́n ń gbọ́ lẹ́nu àwọn àfáà kan tán sì ń pe mímọ̀ máwọn àfáà àwọn yẹn lára bóyá lómi nítorí títóbi àbí personality ó kọ àbí nítorí báwọn èèyàn yẹn ti rí inú ayé pé ẹnu wọn tọrọ wọn máa pa àwọn ìtàn tí ò sí àwọn mythology àbí myth náà kọ́ lẹ́ ń pè àwọn kharafat àwọn àgbélẹ̀rọ tó ṣe dédé ìtàn ìjàpá àti yánnibó irú ẹ̀ náà ni irú eléyìí náà náà àkọ́kọ́ ni pé ká tó wọnú ọ̀rọ̀ lọ màá fẹ́ ká kọ́kọ́ jọ gbọ́ orin yìí èyí tí bàbá wa Dr. OSUPA SAHEED olùfimọ́ṣẹ̀ṣẹ̀ gbé jáde tí wọ́n kọ nípa anabi Dawud àkọ́kọ́ ni pé anabi Dawud alayhi salam anabi Ọlọ́run ni tí ò ní àbùkù tí ò ní yẹpẹrẹ lára àmọ́ tàn burúkú kan táwọn afáà máa ń pa wípé ó pa ọmọlẹ́yìn rẹ̀ kan ó wá gbàyàwó ẹ̀ wọ́n ń pe ọmọ náà ní áwòràyà ó wá rán lóògùn kí wọ́n lè pa ànábì Ọlọ́run wá lè yé o eléyìí jẹ́ nínú àwọn míìtì àwọn Jewish tí ò sànábì Ọlọ́run kan tó mórí bọ́ lọ́wọ́ wọn látara ègún tọ́lọ́run gélé wọn lórí àwọn náà dúró lábẹ́ kò sí ànábì Ọlọ́run kan táwọn ò ní ta lábùkù lára tí wọ́n ṣe náà ni pé wọ́n ń pa àwọn ànábì Ọlọ́run wọ́n sì ń baṣẹ́ wọn jẹ́ àwọn Júù ìyẹn wọn àwọn kèfèrí nínú ọmọlẹ́yìn ànábì Musa aleyhi salam kamala torí kò yẹ lómi so àwọn ni wọ́n máa ń lo ìtàn láti fi ba àwọn ànábì Ọlọ́run lórúkọ jẹ́ ká lè rí i pé àwọn ànábì Ọlọ́run yẹn náà personality tọ́lọ́run fi sí wọn lára kò jámọ́ gangan kò sànábì Ọlọ́run tí wọ́n pàtàn tí ò dá sí láti bà wọn lórúkọ jẹ́ wọ́n bà Núhà wọ́n bà Lútù lórúkọ jẹ́ ló fi jáde pé ó máa ń ṣèyàn láàánú pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ tí ò yẹ ká tiẹ̀ máa bá nínú Bíbélì rárá àmọ́ nítorí pé àwọn èèyàn kọ́kọ́ mọ̀ yìí pé tá a bá ń sọ̀rọ̀ Bíbélì ò ní í ṣe pẹ̀lú ànábì Ìsá alayhi salam torí pé ọ̀pọ̀ àwọn tí wọ́n kọ̀wé yìí èmi gan ò mọ ànábì Ìsá rí tá a bá ń sọ̀rọ̀ ìwé tá a sọ̀rọ̀ Mark a attribute ẹ̀ sádọ̀ Mark tá a bá ń sọ̀rọ̀ Luke ìwé tá a so mọ́ Luke tá a bá ń sọ̀rọ̀ Thessalonican lẹ́tà tí Paul kọ sáwọn aráàlú yẹn tá a bá ń sọ̀rọ̀ Galatia lẹ́tà tí Paul kọ sáwọn ará Galatia 1 and 2 tá a bá ń sọ̀rọ̀ Act of Apostolic lẹ́tà tí Paul kọ 1 and 2 làwọn lẹ́tà tí Paul ń kọ náà làwọn lẹ́tà wọn yẹn àmọ́ lẹ́ni táwọn yẹn bá ti ń sọ̀rọ̀ wọn à ní sọ pé Paul ló ń sọ̀rọ̀ mọ́ Ọlọ́run ló kù tó ń sọ̀rọ̀ wàláálì èèyàn ló sì ń sọ̀rọ̀ mẹ́ kọ́lọ́n kó ṣíjú àánú wa. a kọ́kọ́ jọ lọ gbọ́ orin tí Dr. SAHEED OSUPA tí wọ́n kọ káwa náà kájọ gbọ́ kò ju bí ìṣẹ́jú méje káwo bọ́n ṣe ròyìn anabi Dawud anabi Ọlọ́run ni mistake táwọn èèyàn máa ń ṣe ni pé tá a bá ń sọ̀rọ̀ Ìsá anabi mùsùlùmí ni Musa anabi mùsùlùmí ni tá a bá ń sọ̀rọ̀ Paul nísìn àwa mùsùlùmí ò ní dára wa láàmú torí pé Paul òun lòun dá ẹ̀sìn kìrìsìtẹ́nì kalẹ̀ ó wà nínú Act of Apostles chapter 11 verse 25 tí ò ní rújú ń bẹ̀ ànábì Ìsá ò mọ bí wọ́n ṣe dá ẹ̀sìn tí wọ́n ń pè ní kìrìsìtẹ́nìtì kalẹ̀ ó wà ń bẹ̀ nínú Bíbélì ẹ̀sìn mùsùlùmí lànábì Ìsá wáyé wá ṣe ló fi pàtàkì lọ́dọ̀ wa gbogbo àwọn ànábì Ọlọ́run láàfin mú wọn sọ́tọ̀ so ó wà rí pé mò ń gbé tọ́pìkì kan bọ̀ wá ìyàtọ̀ láàrin ànábì Ìsá àti Jésù wọn jọra wọn ìyàtọ̀ láàrin ànábì Ìsá àti Jésù àwọn méjèèjì wọ́n yàtọ̀ síra wọn entirely
tọ́pìkì yẹn ló yẹ ká ṣe lónìí àmọ́ nítorí pé kẹ́nu ọmọ ẹ̀yà ló sẹ́ndì ilé late lóru mẹ́jú pé àwọn fẹ́ ká bá wọn ṣiṣẹ́ lé lórí mi ò ní lórí ẹ̀ púpọ̀ a máa ṣiṣẹ́ lórí yìí lọ́tọ̀ tọ́lọ́mbá ni yóò wáyé lálẹ́ torí engineer ò ní sí nítòsí yóò wáyé ìyàtọ̀ láàrin Jésù àti Ànábì Ìsá pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ó lè jẹ́ lágo 7:30 ó sì lè jẹ́ lágo 9 kọ́lọ́mbá aṣọ dí ọ̀run náà ẹ bá wa gbé orin yẹn wọlé so engineer káwé èèyàn kájọ gbọ́ kí lórin yẹn ń sọ nípa Ànábì Ọlọ́run kí lọ́lọ́run ń sọ nípa Ànábì yẹn ṣé bó ṣe naam bismillah. ẹ bá gbé wọlé. Dáfídì ṣàmá gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Dáfídì ṣàmá gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Wòlíì Ọlọ́run ọ̀rẹ́ mi ọba Dáfídì ṣàmá gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Ìránṣẹ́ ọba sáré tètè wá sẹ́yìn òríran ni ìránṣẹ́ Ọlọ́run èyí ló try kó dá ẹ̀rù. Wọlé lọ gbé búrẹ́dì fún mi pẹ̀lẹ́ ẹran dídí kó gbé wàrà tútù wá o lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àpò owó kan kábí ṣàlejò wọn. Ṣàmá gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Ọba Dáfídì rárá ó ṣe o. Wòlíì Ọlọ́run ìwọ ṣá má ṣe yọnu nǹkan tí mo bá wà gbẹ́sẹ̀ ní lẹ́nu. kọ̀ọ̀kan. Ìránṣẹ́ ọba sáré tètè wá sẹ́yìn òríran ni ìránṣẹ́ Ọlọ́run èyí ló try kó dá ẹ̀rù. Wọlé lọ gbé búrẹ́dì fún mi pẹ̀lẹ́ ẹran dídí kó gbé wàrà tútù wá o lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àpò owó kan kábí ṣàlejò wọn. Ọba Dáfídì rárá ó ṣe o. Mo dúpẹ́ ìwọ ṣá má ṣe yọnu nǹkan tí mo bá wà lẹ́nu o ó jalè jù lọ. Torí pé ó kọjá owó ó kọjá pé mo fẹ́ jẹun ohun tó jẹ́ dùn ọkàn fún mi mo fẹ́ ká jìjọ sọ. Ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ lójú mi ni mo fẹ́ kó dájọ́. Àwọn ọ̀gbẹ́ni méjì kan bẹ̀rẹ̀ ládùúgbò wa. Àkọ́kọ́ jẹ́ olówó ó lágbo ẹran rẹpẹtẹ. Ìkejì tẹ́tà lè ka ó lẹ́yìn àgùntàn oṣù. Ibikíbi tó bá ti ń lọ làgùntàn ń tẹ̀lé. Tó kígbe mẹ́. Àgùntàn kan tálíkà yìí ò ló wá fagídí mú. Nítorí pé ó ní àlejò tó fẹ́ ṣoúnjẹ fún. Ó wá pa àgùntàn yìí ó yọ tálákà jẹ. Ọba kí ni ká ṣe sí i? Àṣàwọn ọ̀dájú sì ń bẹ nílé ayé. Ọ̀dájú ènìyàn tó ń dípàlà gbígbẹ́ aláìlànà ọmọ ènìyàn nílé ayé wa. Bàbá olówó tó yan tálákà ìjẹ ẹranko ènìyàn kẹ́nikẹ́ni má bẹ̀ mí o mo dájọ́ ikú fún. Kẹ́nikẹ́ni má bẹ̀ mí o mo dájọ́ ikú fún. Tó bá kú wa kú tán ẹ máa ń gùntàn mẹ́rin tó tóbi dáadáa nínú àgọ́ ẹran rẹ̀ kẹ́ẹ̀dé kú tálíkà yìí o kó máa ṣe kí wọn. Ìdájọ́ mi ṣàlẹ̀ yìí o fún tẹ̀lé. Ara ni sọ́tì irun Dáfídì ọba ó ṣe ọba Dáfídì ìwọ ni ó ṣe ọba Dáfídì ìwọ ni ẹni náà. Ó ṣe ọba Dáfídì ìwọ ni ó ṣe ọba Dáfídì ìwọ ni ẹni náà. Mo mọ̀ kó ní ohun tájá rí tájá fi ń gbó ó ní nǹkan tágbórí o àgọ́ òdèdè máa kàn gbohùngbohùn Olúwa lẹ jẹ́ wòlíì Nátánì nǹkan tí mo bá ṣe ẹ jọ̀wọ́ ẹ má ṣàìsọ fún mi. Fàràkàjà nílùú fàràkàjà ẹ̀lìdí fàràkà wúrà kàrájà ọba Dáfídì èmi sọ fún mi pé ìwọ ni ẹni náà ìwọ ló pa wùráyà nítorí ìyàwó ẹ̀ òmùyàwó ẹ̀ oríṣàyà wọ́n bá yẹ orí ẹ̀ ṣebí jí yorùbá orí ẹ̀. Ọba Dáfídì wá ní ẹ̀mí sọ fún mi pé ìwọ ni ẹni náà ẹ̀rí ọlọ́lá ẹ̀mí mímọ́ ẹ̀mí dúpẹ́ tó gbé mi mọ̀ mo ti jíṣẹ́ o. Ẹ̀rí ọlọ́lá ẹ̀mí mímọ́ ẹ̀mí dúpẹ́ tó gbé mi mọ̀ mo ti jíṣẹ́ o. Ẹ̀rí ọlọ́lá ẹ̀mí mímọ́ ẹ̀mí dúpẹ́ tó gbé mi mọ̀ mo ti. Ẹ̀rí ọlọ́lá ẹ̀mí mímọ́
ṣìlò ìkẹ́ ọlọ́lá wá gbóhùn ọmọ rẹ̀ èlò rámá èlò ṣìlò ìkẹ́ ọlọ́lá wá gbóhùn ọmọ rẹ̀. Dáfídì ṣàmá lẹ́sẹ̀ ní kankan wòlíì Ọlọ́run ọ̀rẹ́ mi ọba Dáfídì ṣàmá lẹ́sẹ̀ ní kankan ìránṣẹ́ ọba sáré tètè wá sẹ́yìn òríran ni ìránṣẹ́ Ọlọ́run èyí ò try kó dá ẹ̀rùn wọlé lọ gbé búrẹ́dì fún mi pẹ̀lẹ́ ẹran dídí kó gbé wàrà tútù wá o lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àpò owó kan kábí ṣàlejò wọn. Ọba Dáfídì rárá ó ṣe o mo dúpẹ́ ìwọ ṣá má ṣe yọnu nǹkan tí mo bá wà lè ní o ó jalè jùlọ torí kó kọjá owó ó kọjá pé mo fẹ́ jẹun ohun tó jẹ́ dùn ọkàn fún mi mo fẹ́ ká jìjọ sọ. ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ lójú mi ni mo fẹ́ kó dájọ́ àwọn ọ̀gbẹ́ni méjì kan bẹ̀ ládùúgbò wa. àkọ́kọ́ jẹ́ olówó ó lẹ́gbọ̀ọ́ ẹran rẹpẹtẹ ìkejì tẹ́tà lè ka ó lẹ́yọ̀ àgùntàn gbèsè. ibikíbi tó bá ti rìn lọ làgùntàn ń tẹ̀lé. tó ń kígbe mẹ́. àgùntàn kan tálíkà yìí ò lówó fagídí mú nítorí pé ó ní àlejò tó fẹ́ ṣoúnjẹ fún ó wá pa àgùntàn iyò ó yọ tálákà jẹ ọba kí ni ká ṣe sí i. àṣàwọn ọ̀dájú ṣì ń bẹ nílé ayé ọ̀dájú ènìyàn tó ń dípàlà gbígbẹ aláìlànà ọmọ ènìyàn nílé ayé wa bàbá olówó tó yan tálákà yìí jẹ ẹranko ènìyàn kẹ́nikẹ́ni má bẹ̀ mí o mo dájọ́ ikú fún kẹ́nikẹ́ni má bẹ̀ mí o mo dájọ́ ikú fún tó bá kú wa kú tán ẹ má gùn tán mẹ́rin tó tóbi dáadáa nínú àgọ́ ẹran rẹ̀ kẹ́ẹ̀gbẹ́ fún tálíkà yìí o kó má ṣe bínú mọ́ ìdájọ́ mi ṣàlẹ̀ yìí o mo kò tẹ̀lé. ara rẹ ni sọ́tì rùn Dáfídì ọba ó ṣe ọba Dáfídì ìwọ ni ó ṣe ọba Dáfídì ìwọ ni ẹni náà. ó ṣe ọba Dáfídì ìwọ ni ó ṣe ọba Dáfídì ìwọ ni ẹni náà. mo mọ̀ kó ní ohun tájá rí tájá fi ń gbó ó ní nǹkan tágbórí o àgò dédé máa kàn gbohùngbohùn Olúwa lẹ jẹ́ wòlíì Nátánì nǹkan tí mo bá ṣe ẹ jọ̀wọ́ ẹ má ṣàìsọ fún mi. Fàràkàjà lílu fàràkàjà èlìdí fàràkà wúrà kàràjà ọba Dáfídì èmi sọ fún mi pé ìwọ ni ẹni náà ìwọ ló pa Wùráyà nítorí ìyàwó ẹ̀ omíyàwó rẹ̀ omi ṣaya wọ́n bá yóò rí ẹ̀ ṣebí jí yóò bá orí ẹ̀. Ọba Dáfídì wá ní ẹ̀mí sọ fún mi pé ìwọ ni ẹni náà ẹ̀rí ọlọ́lá ẹ̀mí mímọ́ ẹ̀mí dúpẹ́ tó gbé mi wọ̀ mo ti jíṣẹ́ o. ẹ̀rí ọlọ́lá ẹ̀mí mímọ́ ẹ̀mí dúpẹ́ tó gbé mi wọ̀ mo ti jíṣẹ́ o. ẹ̀rí ọlọ́lá ẹ̀mí mímọ́ o ẹ̀mí dúpẹ́ tó gbé mi wọ̀ mo ti jíṣẹ́ o. ẹ̀rí ọlọ́lá ẹ̀mí mímọ́ ẹ̀mí dúpẹ́ tó gbé mi wọ̀ mo ti jíṣẹ́ o. naam alhamdulilayi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a rí i pé gbogbo wa náà láti gbọ́ orin yẹn a sì rí i pé tí orin yìí ń ṣàlàyé náà ni wípé ó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan tọ́lọ́run bá sọ nípa Ànábì Dáúd nínú alukur'an táwọn àáfàá wa lọ mú ìtàn bíbélì lára àtàn táwọn Yahudi fi bà àwọn ànábì Ọlọ́run ló kọjẹ́ táwọn apàtàn yẹn sínú alukur'an tí ó máa dàbí palukur'an náà ń ṣe kíni o ń sọ ọ̀rọ̀ yẹn ìyẹn la fi sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kó sínú kur'an fún wa pé àsìbábù nùsùl pé ìdí talukur'an fi sọ̀kalẹ̀ rí kíní kankankan èyí tó pọ̀ jù ń bẹ kàràfáàtù ní ìrònú tí ó sì bá kur'an lọ torí pé bẹ́ẹ̀ yẹn bá ń ka alukur'an dáadáa yóò mẹ́rin wípé tọ́lọ́hun bá sọ ọ̀rọ̀ kan yóò sọ ìdí tí òun fi sọ ọ̀rọ̀ yẹn sábàbù ń bẹ nú alukur'an á mẹ́rin látara sibakun walahakun in tó gbáwájú àti tó gbẹ̀yìn àmọ́ lẹ́ni àti lérò yìí pé in ta kọ́lọ́dọ̀ àwọn tàná yẹn nìkan náà lọ̀rọ̀
eléyìí náà ló fà á táwọn èèyàn lọ ń fi kó gbogbo ohun tó lè dọ̀tí ẹ̀sìn yìí wá sínú Islam lẹ́yìn tá a bá wá ń sọ wọ́n á sọ pé àwọn àfáà ti yanjú ẹnìkan ò gbọ́dọ̀ kọ́ ọ́ bọ̀ mọ́. àwọn ìgbìyànjú yìí lọ́lọ́run fún àwa tá à ń ṣe nínú ayé a máa kọ a máa kà tá a bá rí nínú ọ̀rọ̀ àwọn àfáà tí ò bá lọ ẹjẹ́ àsọnù ká má sọ pé ẹ wo àwọn àfáà aládìs wọ́n ṣe àbòsí kan fún anabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. lára àbòsí wọ́n ṣe fún anabi ni pé wọ́n á sọ fún yín pé alijarahu muqaddamun ala ta'adil ṣíṣá tí wọ́n bá ti ṣáàyàn lọ́gbẹ́ ọgbẹ́ yẹn la gbọ́dọ̀ máa wò ká tó wo báwo ló ń fúnra ẹ̀ ṣe rí pé lágbájá èèyàn burúkú ni òpùrọ́ ni wọ́n á máa lò níbi àwọn àdísù mi tó bá ti dé Sahihul Bukhari àti Muslim wọ́n á mójú kó mẹ́ ó pẹ̀lú tó jẹ́ kí wọ́n láǹfààní àti kó àwọn ìkókúkó sínú Sahihul Bukhari lónìí láwọn tí ò da tó yapa al-Qur'an láwọn tó dọ̀tí ànábì tí wọ́n tún ń ṣe fáàrí pé asahul kutub wọ́n á ní the authentic book tó sì já sí pé kò sí ìwé kan tó authentic mọ́ lẹ́yìn al-Qur'an kò sí ìwé mi mọ́ wọ́n wá máa parọ́ ṣé gbogbo nǹkan lọ́lọ́run mẹ́nu bá nu Qur'ani ni béèyàn bá sọ bẹ́ẹ̀ a máa já sí pé àìmọ̀kan nìyẹn nbí ó lágbára dé ó yẹ kí wọ́n mú lóòdò wọ́n lọ wẹ orí ẹ̀ torí Ọlọ́run fún rẹ̀ sọ pé ma farratna fil kitabi min shay'in èmi Ọlọ́run ò ṣe nǹkan kan kù nínú al-Qur'ani tí mi ò mẹ́nuba ọba tí ó gbàgbé láti mẹ́nuba ọ̀rọ̀ eṣinṣin bó ti kéré tó ọba tí ó gbàgbé láti sọ̀rọ̀ yàmùyàmù bó ti kéré tó ọba tí ó gbàgbé láti sọ̀rọ̀ aláǹtakùn bó ṣe kéré tó ọba tí ó gbàgbé láti sọ̀rọ̀ owó aláǹtakùn bó ti kéré tó la ilaha illallah máa wo àwọn nǹkan yẹn ọba tí ó gbàgbé láti sọ̀rọ̀ ìrà béèrà ti kéré tó ọba tí ó gbàgbé láti sọ̀rọ̀ námúlù àwúrẹ́bẹ bó ti kéré tó ọba mi ò gbàgbé ọba tí ó gbàgbé láti sọ̀rọ̀ àwọn gáàsìsì tó wà nù lẹ́lẹ̀ àti tó wà nù sánmọ̀ ọba mi ò gbàgbé ọba mi ò gbàgbé láti sọ̀rọ̀ èso kó máa sọ̀rọ̀ fákíà ìpápánu kó máa sọ̀rọ̀ hábà kó sọ̀rọ̀ góòlù kó sọ̀rọ̀ sílífà ọba mi ò gbàgbé àwọn èèyàn tiẹ̀ tó jẹ́ nǹkan tó níyì ọba mi wá tún rántí yàmùyàmù ọba mi rántí ìrà ọba mi rántí inna ọ̀hánẹ́lì bùyútì làbẹ́yìtù ankebut ọba mi rántí àti sọ̀rọ̀ eṣinṣin àmọ́ kò rántí sọ̀rọ̀ màdí nínú Al-Qur'ani níbo làwọn àfáà ti wá rí inú àdìsù àṣírí ń bọ̀ lórí yẹn náà torí ọ̀rọ̀ màdí ìrònú àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ àwọn saradashite ni àwọn sọ̀rọ̀ stuisimu náà ni àwọn pé mo sọ̀rọ̀ pé kan ní wọ́n sọ arda book of arda àwọn ni wọ́n ní ìtàn yẹn 3000 years ká nàbí ó tó dé lẹ́ni gbogbo ìtàn táwọn kan ti ń jọ kalẹ̀ làwọn mùsùlùmí ń gbé sínú hadith Masihu Dajjali náà ọ̀rọ̀ ọ̀nù bíbélì ni wọ́n dẹ̀ sọ́ dàdí sínú Bukhari astaghfirullah ó wà ń bẹ̀. tá a bá wá ń sọ wọn á níṣẹ́ nímọ̀ táwọn tí wọ́n lọ ni a nímọ̀ tó wọn àmì Ọlọ́run fúnra ẹ̀ náà sọ pé ìmọ̀ máa tán sí sàmẹ́ni wọn. in tó sọ ni pé la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a Ọlọ́run kì í máa fi mọ̀ kan sínú àsìkò kan àyàfẹ́ nu wọn bá ń tó fẹ́ fi síbẹ̀ in tí ó bá sì fẹ́ fún kó wá kankan náà ni ó fún wọn. kódà Imam Malik radiyallahu ta'ala anhu tó já sí pé lẹ́yìn 100 ọdún kan tí wọ́n kó tànàbí ikú ni wọ́n tó kádìsí ti ẹjọ́ òun gan ò sọ kálímà ẹyọ kan nípa màdí. bẹ́ẹ̀ bá tiẹ̀ wá mọ̀ ẹ̀ mọ̀ pa ń ṣe wá sí lọ́wọ́ mi ò tiẹ̀ mẹ́ni yẹn ní yẹn dẹ̀ ń pè látẹ̀kàn. naam sukọ́lọ́ ń kó síjú àánú wa kó ràn wá lọ ẹni tí bá ń pè mí yẹn kó dákun kó má bínú mọ́ kí ní tó tiẹ̀ tó ń pè sí ìgàn náà Ọlọ́run kó síjú àánú wa.
náà ẹ wá rí pé Dr. Òṣùpá Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn kán sí lálàáfíà kọ́lọ́ mọ́jọ́ jábọ́ láéláé wọ́n lẹ́bi lórí orin tí wọ́n kọ yìí o bí kì í ṣe àwa àáfàá mùsùlùmí tá a sọ àìmọ̀kan dọ́là tá a sọ àìmọ̀kan di fáàrí tá a sọ àìmọ̀kan di ayọ̀ tá a máa pa àwọn ẹ̀tàn tí ò sínú Islam tá a tún máa sọ fáwọn èèyàn pé gbọ́ Ọlọ́run tóbi dáadáa táwọn èèyàn ó sì máa gbọ́ Ọlọ́run tóbi látara páwọn èèyàn máa ń fẹ́ràn ìtàn là ń dá wàhálà lẹ̀ torí pé àfáà wa SAHEED Òṣùpá ọlọ́njárí bàbá náà pẹ́ wọn kì í ṣe aláìmọ̀kan wọ́n rí i pé ń táwọn àfáà sọ yẹn àwọn àfáà pàtàkì àwọn àfáà bàbàrà wọ́n sọrú ẹ̀ làwọn náà rò wípé bó ti rí nu tọ́rọ̀ bá tiẹ̀ wá ń bẹ́ńbẹ̀ kì í ṣàwọn ni wọ́n ní ẹran àwa àfáà mùsùlùmí tá a mọ nǹkan tá a ń kó ságbádá ńlá tá a gbé àwọn nǹkan bìbìbì sórí èmi ìfìlà èmi àbáyà tí wọ́n máa lérò pé ọ̀dọ̀ wa ni mọ́ parí sí tá a máa sọ ní tí ò sí tá a sì ní jẹ́ káwọn èèyàn mọ̀ pé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn ẹlòmíì àfọ̀dọ̀ tiwa nìkan tó bá tó wá pẹ́ ẹlòmíì sọ̀rọ̀ yóò tún máa lérí pé èyí táwọn ń sọ yìí báfa kan bá ní kó rí bẹ́ẹ̀ kó alẹ́ ní kó má jẹ́ èèyàn mọ́ gbogbo àwọn àhálẹ̀ tí ò nítumọ̀ láàmú mu wa náà ẹ rí i pé anabi Dawud aleyhi salam anabi Ọlọ́run ni Ọlọ́run dẹ̀ sọ fún anu al-Qur'an ó ní ma kana li nabiyyin an yagulla ma kana li nabiyyin an yagulla Ọlọ́run ní kò tiẹ̀ ṣeé ṣe fẹ́nìkan tá a bá pè lánàá bí Ọlọ́run kó hùwà jàǹbá mo fẹ́ kẹ́ ẹ bá mú bẹ̀yẹn dání ma kana li nabiyyin an yagulla ẹni tẹ́mi ànábì fi ṣe ànábì Ọlọ́run tá a bá pè yàn lánàá bí Ọlọ́run irú ànábì Ọlọ́run ò lè hùwà àbàjẹ́ Al-Qur'ani ló sọ bẹ́ẹ̀ tó bá lọ sínú suratu Ali Imran aya 161 léyìí tí ń ṣe Quran 3 ibẹ̀ ló ti bá aya yẹn Ọlọ́run ní wa ma kana li nabiyyin èmi ò wá mọ ibi táwọn àfáà ti ń rí àwọn ẹ̀tàn tó ń sọ tí ò dáa nípa àwọn ànábì Ọlọ́run tó bá yẹ pé Ọlọ́run sọ fún wa ní Al-Qur'ani pé wa ma kana li nabiyyin kò ṣeé ṣe fẹ́nìkan nínú àwọn ànábì Ọlọ́run máa gbọ́ o an yagulla ìyẹn ni pé kó ṣe jàǹbá fọmọlẹ́yìn rẹ̀ o gbọ́ ma kana li nabiyyin kò ṣeé ṣe fànàbì kan nínú àwọn ànábì Ọlọ́run an yagulla kó wá ṣàìdá kó jàǹbá èèyàn kó hùwà àbàjẹ́ Ọlọ́run ní wa man yagulul nítorí bẹ́ẹ̀ ẹnì yóhùn nínú yín tó bá lọ hùwà àbàjẹ́ tó hùwà jàǹbá tó hùwà àìdá yati bima ghalla yawmal qiyamah ṣòwòrán burú tó ṣe nì yóò san padà lálẹ́ kìyàmà o káàkọ́jọ́ mọ̀ yìí pé Ọlọ́run fún rẹ̀ ṣe wọn pé bàbá wa SAHEED Òṣùpá sì rè mùsùlùmí gidi ni wọn torí pé wọn máa ń bá mi sọ̀rọ̀ pẹ̀lú bàbá wa Bíbsìn kọ́ lọ́n bá mi ṣàlékún dáadáa fún wọn náà bó ilé káwa àfáàjọ mọ aburú tá a ṣe sínú Islam látara ìmọ̀kan Al-Qur'ani ló sọ̀rọ̀ yìí o suratu Ali Imran pé wa ma kana li nabiyyin kò tiẹ̀ lè ṣeé ṣe fànàbì kan nínú ànábì Ọlọ́run an yagulla kó jàǹbá èèyàn tàbí kó ṣe jàǹbá fún yàn kan nínú ànábì Ọlọ́run Kùránì ní kò sí ó wá ní wa man yaghulul torí bẹ́ẹ̀ ẹni yóhùn tó bá lọ ṣaburú kan tó lọ ṣèbàjẹ́ sí yàn ya'ti bima ghalla yawmal qiyamah jàǹbá tó ṣe yẹn yóò san kò ní lọ lálìkìyàmà ní gbangba Ọlọ́run kọ́kọ́ fèlè yìí kọ́kọ́ clear gbogbo nta bá ń pè lánàbì kódà níbi táwọn Yahudi burú sí tá ń pè wọ́n ní Israeliyat nínú àwọn ọ̀tàn míìtì wọn
àwọn màláìka ò mórí bọ́ lọ́wọ́ wọn wọ́n tún pàtàn débi pé àwọn màláìka kan ṣe ṣìnà àwọn màláìka kan mutí àwọn àfáà wá sì kọ́ sínú tafsir tí ò sì rí bẹ́ẹ̀ wọ́n á lọ́lọ́ ní káwọn màláìka yẹn lọlé ayé wọ́n á nílùú kan tó ń pè ní Bábílà Aruta àti Maruta láì gbọ́ túmọ̀ Kùránì yẹn yé tó o bá lọ rí láì lé àwọn tafasírì Kùránì yìí wallahi àìmọye nǹkan ló máa tú tí ó máa bọ́ sí tukutu tó o bá láwọn ìgbìyànjú mi kó o mọ báwo la ṣe kayfa nufassiru Kùránì bil Kùránì báwo lọ́lọ́run fúnra ẹ̀ ṣe ń fi Kùránì gan túra wọn tora nẹ́bì kan ló kọ tafsir kìí sì ṣe àwọn sàhábà ló kọ kìí ṣe àwọn tabi'un ìgbìyànjú àwọn Yahudi àti Nasara tó kọ́kọ́ wá gba Islam àwọn náà wá ń tú Kùránì fún wa náà wá mú àwọn ìtàn wá tó bá ń gbọ́ tafsir Mikibas Ibn Abbas ò kọ tafsir tó fi lọ àwọn èèyàn ń lórúkọ Ibn Abbas ni tí wọ́n máa sọ pé àwọn mufassiru sahaba àwọn tí wọ́n tú Kùránì náà sàhábé so kí yẹn máa jẹ́ bẹ́ẹ̀ àti kọ́kọ́ rí àyà kan tó kọ́kọ́ ṣe àfọ̀mọ́ ogbó ń tà ń pè ní ànábì Ọlọ́run tí ò kú kan ìyẹn lẹ̀sìn Islam fi yàtọ̀ Islam èé máa dáàbò bò ànábì Muhammad nìkan gbogbo ànábì Ọlọ́run ni ó máa dáàbò bò irú yẹn náà làwọn àtàn ọ̀rọ̀ tí wọ́n máa pa tí wọ́n á ní ànábì Lútù ó mọ tí yó ó á fọ́mọ rẹ̀ obìnrin méjì lóyún ṣé olóríire kan gbọ́dọ̀ sọrú ẹ̀ kó sì pèrè ẹ̀ láàfa kó sì máa Al-Qur'an wọ́n sì máa fi ṣe fàárí wọ́n wá máa fi àwọn àwà yẹn náà hùwà àbàjẹ́ ń bá nẹ́bì kan ṣe rú ẹ̀ wọ́n máa ní ṣe bá nẹ́bì kan ṣe rú ẹ̀ ẹ̀ tún sọ dé àwọn màláìka jẹ́ pé wọn kì í jẹ wọn kì í mu wọn èé bóbìnrin sùn ẹ̀ tún ní wọ́n ṣe ṣìnà kódà wọ́n tún ní wọ́n fún yàn lóyún wọn àwa lè fò lọ sán mọ̀mọ́ ó wà ní tafasir tá a bá sì ń sọ wọn aláṣejù wa pọ̀ jù à ń takò súnnà ni a fẹ́ bá ń táwọn ìgbìyànjú kan ṣe jẹ́ ni tí ó sì rí bẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣíjú àánú wa àti kọ́kọ́ rí yẹn ẹ wá já lọ sínú àyà tí orin yìí gbé wá ẹ já lọ kánú súrátù Sọ́ọ̀d àyà 38 orin tán kọ yìí ibi tí àyà yìí wà ó wà nínú àyà 23 23, 24, 25 to 26 kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ rí i pé nínú orin yìí ọ̀ràn bíi mẹ́rin làwọn àáfàá dá sí Òṣùpá lọ́rùn làwọn àáfàá tí wọ́n ń pa ìtàn yìí ni wọ́n dá Òṣùpá kọ́ ló dá torí n tó gbọ́ lẹ́nu àwọn àáfàá lòṣùpá fi kọrin àwọn kọ́ ni pé àwọn àfa adáràn wípé a pe anabi Dáúdù ní ọ̀dájú èèyàn nínú orin a pe anabi Dáúdù ní aláìláàánú a tún wá pè ní ẹranko ènìyàn ẹlẹ́ẹ̀kẹta àwa adìfẹ́ẹ̀mù ẹ̀ wípé a ló pa Áwòràyá tí ó sì pa aburú táwọn afa tá a fi ìtàn ṣe sí Islam pọ̀ àwọn ẹwọ ọ̀ràn tá a dá ọ̀dájú ènìyàn lànàbí Dáúdù ọ̀ràn ẹlẹ́ẹ̀kejì táwọn afa dá aláìláàánú ni ọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta wọ́n pè lẹ́ranko èèyàn pé torí ẹni tó bá wúrú wà yẹn kìí ṣe wọ èèyàn ó tún wá jápá yẹn kí n tó lọ sínú àyà yìí ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ bọ́lọ̀ fúnra ẹ ṣe ròyìn ànábì Dáúdù nínú Al-Qur'an ṣùgbọ́n a ti sọ báwo la Ọlọ́run ṣe fọ àwọn ànábì Ọlọ́run mọ́kànlẹ̀ nísìn tó bá bá mi lọ sínú súrátù Sọ́ọ̀d àyà 17 to 20 wá gbọ́ bọ́lọ̀ ti ròyìn ànábì Dáúdà ń bẹ Dáúdà yìí ló bí Sùlẹ̀mánù o Dáúdù yẹn ló bí Sùlẹ̀mánù o now aya 17 to 20 gbọ́ntọ́lọ́ nsọ́ mbẹ́ Ọlọ́run abá ń fi ànábì Dáúdù ṣe àpèjúwe fún ànábì Muhammad tó bá wáyà
aya 18 yẹn mo kọ́kọ́ fẹ́ lò Ọlọ́run sọ fún Ànábì pé isbir 17 jàre isbir ala ma yaqulun ṣe sùúrù lórí gbogbo tí wọ́n bá ń sọ sí wa Ànábì nínú àwọn ọ̀rọ̀ tí ò da tàbáwọn èébú wọ́n pè ọ́ ń wèrè ni o wọ́n pè ọ́ lópìdán ni o wọ́n pè ọ́ lóníkíní kẹ́ni o wasbir ṣe sùúrù ni ó ṣe wadhkuru abdana Dahuda dhal aidi máa rántí ẹrú wa tí ń jẹ́ Dahud dhal aidi tí a pé ẹni tá a wí o dhal aidi lòun innahu awwabun ẹnìkan tó súnmọ́ àwọn Ọlọ́run ni o gbọ́ awwabun ẹni tó súnmọ́ àwọn Ọlọ́run gan ó tún wá jẹ́ dhal aidi ẹni tó ní ọwọ́ tá a lè fi dára níbi ká fọwọ́ dára Ọlọ́run fún dhal quwwa alágbára ni ìyẹn ni ọmọ fi ń jẹ́ Zulqarnain bàbá ń jẹ́ Zul-Aid là ń sọ fún yín pé Zulqarnain ni Ànábì Suleimanu ní ń jẹ́ bẹ́ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.